أدام الله حياته. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run látijọ́ tí a ti ṣe mọ́lídì ìgbà máìkì ń dèdí àkókò yìí rí ẹ dákun mọ́ fọlọ́run bẹ̀yìn lọ́dọọdún ní àfáàwá ṣíkà Adam arọmọkálá wọn ẹ jọ̀ọ́ jàmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ farabalẹ̀ ni wọ́n máa dààmú mi pé ẹja gbo ọpẹ́ mo ti jòkó lẹ́ẹ̀kan tẹ́ náà bá mi hàn ìdí tó ń bá mi sọ ni pé ẹja gbo ọpẹ́ máa sọ fún wa pé tó bá yẹ pé tó wó wàlọ́ọ̀hì lówó ẹ jọ̀ọ́ jàmọ́ ẹ fọlọ́run bẹ̀ yìí ẹ dákun ẹ jọ̀ọ́ sẹ́rí oksim bilhayi alladhi la yamut wọ́n máa ń skáàmù yẹn o ẹ jọ̀ọ́ ẹ dákun mọ́ fẹ́ kẹ́ farabalẹ̀ àyè òtítọ́ la wà yìí gbogbo ntí ń tẹnu kó wá jáde tí wọ́n ń wí o oksim bilhayi alladhi la yamut mi ò mọ̀ sí ṣe gbọ́ tí mò ń sọ gbogbo tí kálukú ń wí àbá àtọ́jáde tó lọ́ọ́ fẹ́ máa yìn mí lẹ́ẹ̀kan kí ẹ mo ju ọlọ́run kankan tó bá jásí pé mo ti ju ọ́ sí lọ́wọ́n kan pé kọ́ máa yìn mí hùn tó bá yẹ pé kò bá dènà mi ó kù mí kọ́ lọ́hùn ẹ jọ̀ọ́ o ṣé ẹ̀yin lè ẹ gbé sínú làákà yìí ṣé ọjọ́ orí mi àtagbára mi kó gbogbo àwọn tó jókòó ìjọ nínú kálukú ẹ̀ ń jẹ́jà gbé sínú bírèèni wa ẹ jọ̀ọ́ ẹ̀yin ìfẹ́ kẹ́ sàjásà kájásà mọ́fọ́lọ́ọ̀bẹ̀ yín àwọn àlàyé ọlọ́run ṣe é rí ẹ serious farabalẹ̀ àwọn àlàyé ọlọ́run ló jókòó yìí farabalẹ̀ ẹ dákun sáwárí owó ọpẹ́ yẹn kìí sowó nìyẹn ọgbà ọpẹ́ ní dà alhamdulillah táfún wa tí o bá dé yìí gba máìkì bàbá wa àdúrà gbà ń bọ̀ wọ́n sì ti fẹ́ dé ṣe ẹ jẹ́ ń sọ̀rọ̀ díẹ̀ fún un ṣe rí gbogbo ibi tá a bá ti wà táwọn àlànà rẹ̀ bá ti wà mọ́fọ́lọ́n bí ọ ẹ ṣe sùúrù mìíràn àwọn tiwa náà ní àmì ẹ ṣe sùúrù ẹ̀dá kan ọpẹ́ ni mo fẹ́ ká dájà máa. alhamdulillah. tá a lọ lọ́pẹ́ àkọ́kọ́ òun lọ́lọ́run. Allah. ẹ̀yin ìyá ẹ̀yin àgbàlagbà nínú ìjọ fún yín nìyẹn àwọn tí wọ́n sì mọ fẹ́ kí wọ́n bá ń rọ̀jò sí i bàbá mi dọ́kítọ́rù ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ pẹ́ bá ń rọ̀jò sí i ẹ̀gbọ́n stéèjì yìí nílẹ̀ ìpẹ́ ìpẹ́lú ọpọlọ àwọn afáwọn alátòṣogbo ni wọ́n wá lọ́dún tó lọ sẹ́yìn mòlúdì rọ́ọ̀dọ̀ mọ́fọ́bá tó dá mi búra tí wọ́n bá kọ́ ọkọ̀ mi sí káàdì pé àfọwọ́sí wallahi tallahi gbogbo bí tí n bá lọ èmi ẹ̀mẹ́mi pé ńlọ lillahi wa rasuli àmọ́ láyé yàyín mo fi lè rí pé gbogbo ẹni tá a bá jọjọ́ mọ kí wọ́n kájọ nájà abẹ ni ṣe ti gbọ́ tí mo sọ gbogbo ọtí bá ti ń jọ mọ kéwú ìwọ náà tó yẹ kó mọ kéwú bá ní ọ tó bá mọ wí tó yẹ pé rọ́ọ̀dọ̀ tiwa bá ní o ọ yẹ kó ti hàn sí gbogbo ayé pé kò sáfà àtàyè gbúrò rọ́ọ̀dọ̀ kí wọ́n máa kún wọn lọ. ṣe ti gẹ́tì báwọn nísìnyí ẹ wá dákun àyè lè pọ̀ ńlẹ̀ pé afẹ́kún sọ̀rọ̀ àwọn àfáwà yìí ìfẹ́ wọn ní o látòṣogbo wọn wá lọ́dún tó lọ wà láì wọn rọ wọn máìkì ọ̀tẹ̀ wọn lọ́wọ́ tòun ti bẹ́ẹ̀ wọn ò sì bínú sí mi àwọn máa sàpọ́nlé mi àti dúpẹ́ fọlọ́run ẹ bá ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí. alhamdulillah. bàbá wa gbà alájí àgbà ni wọ́n jókòó yìí. adamallahu hayatahu. ẹ wọlé dàbí bàbá àgbò oníkan jaddadallahu sihhatakum. amiina. wọ́n á ní bàbá àgbà ni dúpẹ́ fún mo sọ fún àfa mi sí òfòlò nsọ mo lè ẹ̀yin lẹ ní gbogbo ẹ ẹ̀yin lẹ ní sẹ́ni pété abájọ́ ń ṣe fúgàmù àjọ bẹ̀rẹ̀ ni ẹ gbọ́ wọ́n tún wá ń dìde bí ẹ̀fẹ̀rẹ̀jì mi bàbá o wọ́n ń fi hàn pé àwọn ẹ pé èmi gan àga mi ò sí ń ta mọ́ ó ti wà ní kọ̀rọ̀ gbà tí ìyá tó gbé àga yìí fún wa wá ní àwọn àga fífẹ́ ilé jòkó mo lé mi èmi ò jòkó bí àga fífẹ́ ẹ sábà wá ga kọlọ kankan sá jòkó ní ẹgbẹ́ kan bàbá wa gbó ní tàdá
أدام الله حياته. àwọn igi tó lọ́wọ́ nù نعم. ẹjọ́ bàbá wa àgbà lábẹ́ mi أدام الله حياته. abiyamọ àwọn igi tó lọ́wọ́ nù ojú ayé ni ti ń sọ yìí o àfa mi ní Kaduna أدام الله wọn ò sí رحمه láyé mọ́ الله tòótọ́ تعالى. àmọ́ tó bẹ̀ kí n gbàgbé wọn. نعم. tabansi mọ́lúdì bá ti ń ṣe yìí gbogbo àwọn tọ́jú àwọn afá mi tí ma ṣe adé abágbára mi tí ma ṣe wàláyé tí wọn náà kàn wọn ẹ máa kàn wọn la ó wà láàrin mi pẹ̀lú Ọlọ́run Ọlọ́run kọ́ wọn láyé kó bá ń yọ́nú sí wọn. آمين. mo fẹ́ kọ́ lọ́nba dúpẹ́ fáwọn àtàwé ọpẹ́ méjì méjì irun pé ẹ̀mẹ́lẹ̀ kẹta òun ní àwọn tí wọ́n bí mi ọpẹ́ tẹ́lẹ̀ fẹ́ gbóhùn ni mò ń ṣe èso wó lágbà Ọlọ́run bá ń dúpẹ́ fún wa. شكرناك ṣe sùúrù ọpẹ́ òun Ọlọ́run mo fẹ́ kó bá ń dún fún wọn àwọn tó wá bí mi pọ̀ نعم. àwọn ìyá tó bí wa gbogbo ẹ̀yìn ìyá yìí lẹ bí mi níjókòó yìí bàbá àmọ́mọ́ àgbà fún gbogbo ìlú Ìlọrin شيخ ẹ bá ń ṣe séwùlẹ̀ kan sí شيخ ẹ bá ń ṣe séwùlẹ̀ kan sí شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ìfẹ́ yìí ti pẹ́. لا تخشى. bàbá àmọ́mọ́ àgbà náà jókòó bí yẹn bá ti rí yín tó lóun rí bàbá mo gbà pé bàbá àgbà oníkàún gbogbo bí yẹn bá fi gbogbo àkókò ṣàdúrà fún bàbá àmọ́mọ́ àgbà ó ṣe déédéé pé wọ́n rí i pé èmi lẹ́sà àwọn lẹ́sà dáa kò sí tí wọ́n bá tún bàbá oníkàún dáadáa kò sí àwòrán àmọ́mọ́ àgbà ẹ̀ bàbá yẹn ní ma padà sí ibú o. آمين. bàbá wa àgbà oníwàásí àgbáyé rèé أدام الله حياته. abiyamọ ni wọn Ọlọ́run bá ń tún bá ń dúpẹ́ nù o. نعم. ẹjọ jama na a èmi náà gbọ́dọ̀ débẹ̀ ẹ ń dúpẹ́ náà nìyẹn ẹ pariwo Ọlọ́run kí ni mi ó dùn الله ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. شكرناك مولانا على ما أفدته ọdún ò tí ì lọ. إلينا من الخيرات والبركات ọ̀ya ẹ̀yọ̀bọ ànábì Muhammad kí ni mi ó dùn jama. صلى الله عليه وسلم. àfa wa gbọ́ mọ́lẹ́yìn أدام الله حياته. ẹ bá ń wí dáadáa أدام الله حياته. Ọlọ́run alágbára ọgbọ ọpẹ́ kó bá ń dúpẹ́ fún wa. آمين. ẹjọ ẹ dákun نعم. sẹwárì bàbá wa àgbà Al-Khalifa أدام الله حياته. bàbá wa oníkan أدام الله حياته. máa ń tí mo fẹ́ wí má bí mo ti rí wọn tíjọ́ máa ya kálukú náà lẹ́nu pé bó o lọ́mọ yìí ti rìn àmọ́ ọyọ̀ kan tí mo mọ̀ pé wọ́n wò mọ́ mi la òun ni tó ń sẹ́ńlá Muhammad. صلى الله عليه وسلم. yòbó ànábì yìí dùn mọ́ mi o. صلى الله عليه وسلم. wallahi lóru baba Khalifa yẹn máa tí mo lè sọ àmọ́ ọyọ kan tí mo mà tọ́ bá bàrà lẹ́mìíyìn òun náà òun ni ridwanullah. آمين. atammallahu alaykum ridwanahu. آمين. ọlọ́wọ́n bá ń parí ìyọnu rẹ̀ fún yín jù báyìí lọ. آمين يا الله. ó jù bẹ́ẹ̀ lọ o. نعم. ọpẹ́ òun ní dá o ẹjọ́ jama. gbogbo jama ara ó dọ̀ ń bọ̀ wá dúpẹ́ o káfọ́ wá sí ó dé láti gbowó mo wá fẹ́ kí àwọn bàbá mi ọba ń bomi lù ú ṣé ò fọ́rìn àwọn dà ẹ̀pẹ́ dé mo sọ fún yín pé gbogbo wa àjọ ń ṣe ni bàbá ọlọ́dún ọmú. أدام الله حياته. tábà débi òwe ń jọ mẹ́ wọ́n á ní bàbá alájà àgbà dé àwọn akọ́là alájà àgbà àlùbáríkà bá wò wọ́n wà lá. أكرمكم الله. àfọwọ́ àgbà Sheikh Ridwanullah ajiteru أجتروا. látọ̀dí òmu wọn ti wá bàbá mi àgbélé woro
bàbá mo fásúrà bẹ́ẹ̀ mi ń dúpẹ́ náà nù fa bàbá mi lisanu sheikh ẹ jọ̀ọ́ ṣé kí n má wá kí gbogbo àwọn tó jókòó yìí gbogbo àwọn tó jókòó yìí kò sí ṣé ibi tá a jókòó lọ́dọ̀ lọ nìyẹn ta ni mo lè júwèé lé rẹ̀ fún inú yín pé ẹ má gbà yín ẹ wá ní má dúpẹ́. alhamdulillah. ẹ̀rù bà mí láyé tọdún ètò lágbára jù. Allah. ẹ̀rù bà mí. mo fọ̀rọ̀ mi lọ́nà lọ́wọ́. sẹ́wárí gbogbo ẹ nínú mímọ sọ ẹni tí o bá fẹ́ tí o bá fẹ́ kí n wí nítorí o bá ṣe fún mi kó má ṣe fún mi o. ṣé ipò ń bẹnu kí ni wọn àbábọ̀ sí di ẹ jẹ́ n dúpẹ́ o. alhamdulillah. gbogbo jama rọ́ọ̀dọ̀ home and abroad níjọ́ tí akọ́bẹ̀rẹ̀ programu yìí ayi tesco ọdọọdún bó sì máa yàn ránṣẹ́ nù aji wáyéke àti aji yusuf bàbá wa ni ọgbọ́n olúwa alimudir àfa mi àgbọ́mọlẹ́yìn ni nígbà káwọn èèyàn tó mọ̀ pàgòrò ní mi ọmọlẹ́yìn ni wọ́n máa ń pè mí èmi tọwọ́ rí bá sọ. gbogbo tí jẹ́ ìpìlẹ̀ oríire tọ́lọ̀ sí fún wa ọlọ́run gbégbá ọ̀fọ̀ àfọ̀ ọmọlẹ́yìn wọn ni jàfárí o ọmọlẹ́yìn mi máa ń sọ fún gbogbo àwọn àbíbò pé ẹ̀yin ò tí ì dé ńgbà náà nínú àkọ́kọ́ ọmọ kí wà lájẹ́ ọmọlẹ́yìn mo wà ìtani tí ń wí ọmọ kí wọn lè mí ẹlẹ́mí máa rò pé àbí wọ́n jọ ń tẹ̀lé àdóhùn ta wàlọ́ọ̀ì kése pé sáájú tọ́ ọmọ kí wọn lè mí irọ́ o ọmọ kí wọn lè mí ẹjọ ọmọ ẹlẹ́yìn bàbá àgbàlì khalifa ẹlẹ́rù kan fìlà lọ́dọọdún ni wọ́n máa wá bàbá wa ní kí ṣe pé ọ̀ máa ń sọ fún mi ẹjọ́ jàmá kí ṣe pé ọ̀ máa ń sọ sẹ́ẹ̀rí ẹgbẹ́ mọ́tò pé ìṣe bẹ́ẹ̀ rí ẹ bá ń gbà á bó ti wá lọ́dún yìí nù. torí pé man lam yashkuri nasa ni mo ti yọ sí mọ́ ní ọ̀dà ìwà wa èmi ní ìwà dọ́dọ̀ bàbá mo ti yọ báyìí billahi al-azim jamiu kí ni wọ́n wí orí ẹ̀ pé mo lè bò nígbà ni. ya munzilal hayati wal furqani. ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù. bayni wa baynaka hurmatul qur'ani. ṣe sùúrù ṣe. اشرح به صدري sọ fẹ́ ká jọ lọ Mọ́kà ni. وأعظم àbẹ́ àwọn mi ni ṣe sùúrù àwọn kà máa ti kélé ẹ̀ka mọ́ ṣe sùúrù ókè èmi ni mo fi lé lẹ́nu pé n tí ó ké fún mi lónìí nù yóò sì ké mi mọ́ n tọ́ fún ọkọ̀ wá sí yìí kọ̀ọ̀kan fún bíláì yóò gbé náà sí mi ẹ̀rí pé sàdúrà fún tọkàntọkàn ṣé mo mi ni òkè wù í dùn mọ́ mi. mo sọ mi kan jò ní lẹ́kìtì mo bá wà sí láàrin kan wọ́n ní ọlọ́mọ bá mi dúpẹ́. يا منزل الآيات والفرقان بيني وبينك حرمة القرآن. mo wá sọ yìí sọ́rí níta gbangba ọlọ́ mo bá mi dúpẹ́. اشرح به صدري لمعرفة الهدى وأعظم به قلبي من الشيطان. أنت الذي صورتني خلقتني وهديتني لشرائع الإيمان. أنت الذي علمتني ورحمتني. ọba Ìlọrin Zumura ni ẹ dìde kí a ṣe ṣe wù fún yín ẹ fẹ́ mẹ́fẹ́ jìnnà ẹ dìde ẹ ṣe ṣe wù kí n gbọ́ jàmá. ọ̀dọ̀ Lájàgbà láti kọ́ ọ
ẹ̀pọ̀n tìyín náà gbogbo ọdọọdún lèmi máa ń invite àwọn ọba Zumura ọdọọdún lèmi máa ń invite wọn kíni bí òde tèmi tẹ̀yìn bá ti jọba ń Zumura o ẹ jòkó yìí tó ń gbé dìde mo sọ fún ọmọ ní ẹ̀sìn wíwá láyà níwà iyì wa ṣégbà tẹ́wọlé ó di àbí òdi ṣùṣàkú ṣẹwárí ẹjọ bàbá wa ikú mo kí yín o ń bọ̀ wá o bàbá wa ìmáàmù abẹ́ mi ni àwọn àkọ́kọ́ náà nù Nuru Nabi Nuru Nabi onítàdá Nuru Nabi onítàdá wa àwọn ni Nuru Nabi ẹlòmíràn Nuru Nabi afa àti sùúrù láti fọmọ fún ọ ẹ̀yin bàbá mi bàbá wa mọ́mí ni bàbá wa mọ́mọ́ alágbẹ̀dẹ bàbá wa bàbá Abdul Samad sẹ́wárí ẹjọ́ jama bàbá mi àgbà dókítọ̀ bá wí dáadáa sẹ́ẹ̀rí gbogbo oríire tí àwa bá ṣe àwọn tí wọ́n ti máa ń gbọ́ pé mo ti kọjá lórí afárá mo wá dá àwọn tí ò dáa nà sẹ́ẹ̀rí ìgbà ìta wá yìí ẹ̀mí mi sọ fún mi pé àmì ló jẹ́ fún mi kò sí mo ti wí reason that kàwú mi ti ń sọ wọ́n ti jòkó lẹ́yìn Mawlaya Sheikh baba alábẹ́ mi wọ́n jòkó lẹ́yìn ó ṣe wá jí mi ó ṣe já wà lọ́lọ́run wa kádà á sọ pé a fẹ́ wá gbogbo ń tó yẹ ká fi yẹgi bá a fẹ́ wáyà yẹn ni àmọ́ lọ́wọ́n kádà á pè é máa lọlé kọ́lọ̀ ń wọlé yẹn kọ́ má dàmí lẹ́bi. Àmín. sẹ́wárì èyí tó jẹ mí lógún yàn yín lónìí tí mo gbé wá òun ni pé bọ́lọ́hún ti ṣàánú èmi náà tí ìní mọ́sálásí rọ́ọ̀dọ̀ mo fẹ́ kẹ́ bá ń ṣàdúrà rẹ̀ gbọ́n bàbá mi nígbà tí bàbá mi kó yàn yín báyìí wọ́n kó lọ ọ̀dọ̀ wọn bàbá mi Mawlaya àwọn náà kó lọ èyí ò bá wọn ájì ọlọ́run la láàárọ̀ tẹ́rí tá ń dákọ̀ wọn láti kírun ẹ jẹ́ ń dúpẹ́ o ẹ sì ń bọ̀ agbádùn yìí wòyí ìjẹ́ ẹ̀ta ájì láàárọ̀ sì ń bẹ ní London wọ́n wá ń sọ fún mi wípé àfáà mi wallahi on the 10 February òun ni déètì tó yẹ káwọn dé àmọ́ nítorí mólúdì rọ́ọ̀dọ̀ àwọn yìí ọdọọdún náà máa wá sẹ́ẹ̀rí tó ti ṣe dáadáa ẹni ká èmi fọwọ́ orí bá sọ bàbá wọn ṣe kánjú ní ọlágbára tí n bá sọ fún yẹn yànnà kí ni wọ́n ṣe máa gbọ́ mo wá lọ sí Òṣogbo àbáwáyé nù rí dọ́ ní ṣe mólúdì mo wọ jáńpé lọ àwọn àmọ́ fún wa sí wá sí mbẹ́ mo wá mú àfa àmọ́ mi àti jámi àwọn mẹ́ta la lọ àgbé mọ́tò lọ àwa lọ ṣé Masud àwa ń darí bọ̀ wọ́n tíráfù tẹ́lẹ̀ wọn láwọn ti wà nílé mọ́ná ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ìjà dọ́yìn o ọmọ wọn alálùbáríkà àfa Buwasi àti àfa Maliki àwọn náà wá gbé mi àwa padà àwa lọ dé wọn bàtà dọ́dọ̀ wọn wọn á ní tọ mọ́tò dà mọ́ ní àgbé mọ́tò wa pé àkànní kásá yé já wa ni jẹ́ njọ́ lójú o ajá Buwasi ni àti ajimisbaw dà àwọn méjì wọ́n wá sọ pé wọ́n kọ́kọ́ fowó tún wá sí náà wọ́n wá sọ pé sẹ́wọ́n pé dájú sẹ́ ti pọ̀ jù yín lọ àmọ́ jọ mí lójú wọ́n wá sọ pé ẹ bá ń gbé wọn lọ sí páàkì kan wọ mọ́tò Sheikh Jalal pé gbogbo ìjàmbá yìí bẹ́lẹ̀ ọ̀fun yẹn ní màgbà sí mi. àwa débi tí wọ́n ti máa wọ mọ́tò mo á rò pé àwọn pàwọ̀ ìsọmọ ilẹ̀ yìí pé bóyá wọ́n tún fẹ́ tún ní páàkì mi ni mo á rí pé igbó là ń kàn Haji Wasiu àdé páàkì máa ní wọ́n ní Ìlọrin là ń lọ Ìlọrin bò wọ́n ní Ìlọrin là ń lọ ọ̀gá sọ fún mi pé
kí n já yín síwájú ilé yín báyìí bọ́ bá dago òkun òru làwọn bá délé káwọn máa padà bọ̀. kí ni sèǹjọ́ náà wàláyé màtí àsàlátù ní sèbá nàbí màmá tí mo fi dé lórí Allahumma salli ala ẹ̀ omi tí wọ́n ń bá yóò dùn mí pé èmi mo wá ní ṣé owó tẹ́ fi sáta odidi mọ́tò pé ẹ gbé wọn lọ lé lásán ká má gbẹ́nu mi má pé bàbá ròyìn kan yẹn gbé káyọ̀ ó fẹ́ ẹ kàn jí wọn nara tán sóhun ni ò sí ni èmi kọ́ lẹ pọ́n ilé alájí àgbà ni wọ́n wá gbé wa wálé wọ́n sọ̀rọ̀ káfíń jọ́ àjùwà sí wọn ni bàbá kúlẹ̀ fẹ́ lọ bàbá ọ̀jára ètò bẹ́ẹ̀ lọ́ba fi ilé àbálẹ̀ wọn wá dá wa o wọn mọ ọ̀nà ríbù wa àbáwọn kọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ yẹn o ni mo fa àwọn ìlàrí ọlọ́run tán jòkó yìí àtàwọn ìyá wa àti gbogbo àwọn bàbá mi tájọ wa gbogbo lọ́lọ́run àti kéwúlérè mínísítà tó ń ṣàdúrà fún mi jò ní bàbá wọn mọ̀ wá bọ̀ orí stéèjì nísìnyí sẹ́kẹ́tì wa nísìnyí táwọn wá sí gbogbo ẹ̀ táwọn fún wa sí bá dé bá àti wọn gbowó fúnra mi náà ní ìwà gbà owó ló kù tí gbà báwọn àmọ́ ẹ jọ ẹ bá ń ké fatia pẹ̀lú ìyọ̀ǹda àwọn àgbàlagbà mo fẹ́ fi dúpẹ́ kọ́lọ́mbà fi bá ń dúpẹ́ fún gbogbo ẹ̀yin láyé ọlọ́run tẹ wá. nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ń sọ fábàjà ilé ẹ̀ka wọ́n àga tá a gbà àga 120 dozen wọ́n tún lọ lé kó sí wa àwọn àtò àga kan sí ti ń bẹ̀ wọ́n lẹ́ẹ̀ka a fẹ́ bẹ̀rẹ̀ mọ́ ni àga yìí ọlọ́run tí ìṣègùn bàtà àdùkú títì lọ́tẹ̀ yìí báyìí tí ìṣègùn bàtà àdùkú àgbà wọn ìgbà táyé lùsọ́jú mi bàbá ń bàdí òní mo dẹ́kun lè máa ní àwọn àgàtẹ kò ní yàyí dà wọ́n ní wọ́n ti gò ẹ bá ń pariwo pé la ilaha illallah. La ilaha illallah. bàbá ẹ fẹ́rẹ́ jèmí ara yìí tó wọlé bọ́ sọ mayi nàìjáde ẹ bọ́ síta báyìí ẹ̀yin káyà ni ẹjẹ́ wọn kẹ́yìn náà mayi nàìjáde bàbá nínú àwọn ẹnu mi gbà pé nínú àwọn ọmọ kéwú àkọ́kọ́ lórí social media nínú àwọn àkọ́kọ́ tí mayi nàìjà gbé jáde ọlọ́run fi mi sínú wọn fúnra ara wọn lórí nọ́mbà mi wípé àfáàyè máa ń pàṣẹ mẹ́sẹ̀gì bí tí mo jòkó sí ọ̀nà ìlẹ̀ gbàgbé láfàáyé àwọn ni ó wù mí kí n bá ń gbé programu yìí ni mọ̀nà ẹ̀dá kan ìwọ ni mayi nàìjà ni nìkan wà ń bẹ̀yìn ní dákọ̀tì ẹ̀ ẹ̀rọ ọlọ́run bá kan bẹ tó burú ẹ̀ ọ wá fẹ́ sọ pé kí n máa kọ́ wọn ní mo ní bó o ti ń ṣe tiẹ̀ yìí èmi ò lè bọ́ dọ́ra tìmílẹ̀ pẹ̀lú ọlọ́run mi o jẹ́jẹ́ mi mo jòkó o kọ́dà ẹ̀rọ ọlọ́run ti sanwó fún ẹni táwọn sọ ikọ́ máa gbé kíní wa nígbà mo gbà bó o ti ṣe tiẹ̀ yìí àwọn àgbàlagbà wa àwòfọwọ́ yẹyẹrẹ mu wọn o mo fi yín kọ́ lè mọ̀ pé máa ń tara kàṣe à ń fi harami náà làwọn fi halal mo fi tiẹ̀ lẹ̀ ní mẹ̀nẹ̀dá pẹ̀lú fúnra rẹ̀ wípé ẹ̀dá máa gbé wọn kí láà máa fún yín kò ní gbà kọ́bọ̀ kí láà máa fún yín kò ní gbà kọ́bọ̀ kí láà máa fún yín kò ní gbà kọ́bọ̀ yìí máa wá ọdọ́ tí wọ́n bá ti wúdì ní wọn ká púrógámù wa kò wá ní gbà láti ẹ̀kọ́ kò ní gbà kọ́bọ̀ lọ́wọ́ mi àwọn lọ́dọ̀ yìí ìmọ̀ wá sàdúrà fún bàbá yẹn kí n máa ń tì wọ́n síwájú dáadáa kí n sáà sàdúrà fún ẹ wá wọlé ọlọ́run o gbàtọ́ ọlọ́run ó dé bó ti dúró yìí ájì tí ń bọ̀ yìí bóyá lẹ́ẹ̀kẹ́ ẹ̀rin àbílẹ̀ kẹta ní ọ̀rọ̀ umura àwọn ti tó 6 sí 7 láti ìjọ tó ti bẹ̀rẹ̀ umura lẹ́ẹ̀mẹ́ta lọ́dún yóò ti lọ́nu nàìjíríà bọ́sẹ̀ lè ṣe alápàdé oríire lára kìbìlàtẹ́ nínú ọlọ́run kìbìlàtẹ́ ọlọ́run dákun mọ́jọ́ bàjẹ́ fún wa ẹ sáàmì fún wọn ni èyí tẹ ẹ ṣe fún àyìnàjà yìí dùn mí o kí ni lọ lè ṣe ń bẹ bàbá ìyàbọ̀ tó náà ni o ìwọ rúra rẹ pé kò lè dá fún ọ fọ́tò ń lọ lè kó sí àbí kí lẹ́yìn lọ lè ṣe èsì dákẹ́ ìtì ń ṣe lọ́wọ́ ìnáyìn lọ lè ṣe lọ́hùn. àọ̀kan náà wà fà níjó ní ìyẹn wọn gbé fídíò wọn sí àyìnàjà ẹni òun ṣe wá sí àyìnàjà ló wá gbé jáde wọn afẹ́fẹ́ ni wọn ló wọn wá mọ mẹ́sẹ̀gì wọn ò máa ibi tí wọ́n mẹ́sẹ̀gì ẹni wọn sí mànìjà wọn mọ mẹ́sẹ̀gì pé àwọn àtúnṣe wà sí báyìí afẹ́ bùn ní nǹkan ó sì pé ń tọ̀ wọn fún wa sí kọ̀nẹ́ẹ̀tì wọn ẹ wà rí ọlọ́run gbà tán kọ́ dé pé mo jàdàbí àyè mo ní jàdàbí àti mi wá dà mo mọ̀ fọ́ fún jàdàbí àyè mo fi bàbá bẹ́ lọ́wọ́ fún yẹn ní mọ̀kọ́ àti bò àwọn ọmọ ìyá mi wọ́n dó yìí Trade TV àwọn tiwantiwa mo fi bẹ́ lọ́wọ́ fún wọn kọ́ ọmọjọ́ bàjẹ́ fáwọn náà gbogbo ẹ̀yin àfa mi bàbá àgbá yàrá àbá bí kan àfa ọmọ bàrà mọ̀ bó tilẹ̀ kọ́ àjọ ń gbé ni ìfẹ́ yìí pọ̀ ẹ gbọ́ wọn yìí
tẹ̀jídì ní fíìsì ju dìgà mo ti fẹ́ dakọ̀ yín láti kàn tẹ̀jídì ní ẹ̀wọ̀n orí bàbá wọ́n wá bàbá yìí burú púpọ̀ sẹ́rí ìtẹ́wá yìí mo wá kàn fáwọn wìláyà yín nígbà tá a fẹ́ lọ́wọ́ sí wọn mo wá ní kílé gbóhùn ní àgbà àfáà ẹ̀ fi kọ́ wa ká máa gbowó mo wá ní àgbà kún ní àfáà bò ní ìlà àrùn kẹ epo yìí ti wọ́n wọn ní sẹ́wàá mọ́láwàá tọ̀ ṣé bá mọ̀ pé bá wá òun wá sí àgbáyé ògbó lọ́wọ́ tèmi o àbábò tí ògbó lọ́wọ́ tèmi o kọ́dà àfáà yàrá mo ti pè wọ́n rí nígbà wọn kà bí ẹ̀mẹ́fà kò gbó lọ́wọ́ mi rí o tọ̀ sẹ́wàá mọ̀ ní tọ̀ ọ̀dà kò sí yọnu nígbà àgbò tí ògbó sábà kíní kò ṣé kí ni wàá sí mo ní yọ ọmọ ẹ̀dẹ̀ pọ́mọ́tò ẹni ọlọ́run fi dín ajílẹ̀ àrọ̀ àwọn ọlọ́run fi dín jọ náà ọkọjá káfọ̀ fún wa lówó èkó àbá gan ń jóná tí ó ga sí àbá tó jó sẹwárí tẹnu àti tó tó dùn mọ́ mi jù bàbá tẹ̀jí dé nìyí wọn ò dá wa wọn wá kọ́ àwọn jẹ́mọ́ wa wọn wá kó jẹ́mọ́ wa sheikh ridwan ọláì lọ́dún ọmọ tí mo sọ fílẹ̀ kan àti tẹ́rù bàbá dọ́dọ̀ wọn báyìí àfa wọn tẹ́wọ́ sí ẹgbẹ́tẹ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ̀yìn dé ehoro rí àwọn náà kọ́ gbé ehoro fún mi. ẹ bàbá sẹ́yìn ọ̀dà kéńké fáńtì ẹ̀ nẹ́sà bàbá ẹgbẹ́rún jèmi bàbá ẹgbẹ́rún jèmi ṣé o bọ́ rìn kàlígé sísí ìkírun ká yáàbí bí làwọn yàzálẹ. ṣé o bọ́ ọjà àwọn aláníyàn dáadáa nù bàjá tu zaman èmi bínú ní kankan Sheikh Shakur àwọn mọ̀lájà gbà kọ́ fáàmù nù. àfa mi àgbà Sheikh Muhyiddin ọmọlẹ́yìn àfa ọmọ borí owó àfa ilẹ̀ amam ẹ̀dá pẹ̀jẹ́ nkẹ́ fàájì nìkan kí o fàájì àlékè bàbá wa àdúrà gbà wọ́n yẹ kí wọ́n tẹ̀ ti wọlé gan aago méjì wọn láwọn wọlé wọ́n yẹ wọ́n ti wọlé gan ákè fàájì àwọn bàbá wọn wà bless wa tán bá ti wá gbé fèrè kalẹ̀ tán àwọn àfa mi látòṣogbo mo fẹ́ ká gbádùn wọn táwọn afọwọ́n àti bá fi bá bá dé táwọn afọwọ́n àti bá ti wọlé ọlọ́run fún àbáríkà sí ọmọ bàrà mọ̀ mo fẹ́ ká gbádùn wọn àti kí wọ́n lérè àṣẹ tẹ́ fi bẹ́lẹ̀ wọn mọ́kà wọn tẹ́ fi bẹ́lẹ̀ wọn fún wa sẹ́kẹ́tì báyìí ní sìn ẹjọ́ ṣé wò fọ́rìn á gbádùn wọn ṣé wù tiẹ̀ náà á gbádùn wọn táwọn afọwọ́n àti bá ti wá dé káyà máa fa tẹ̀sùbá tábọ̀ wá sí bá ti lè dé sẹ́kẹ́tì báyìí nísìnyí tọ̀ adásí wípé gbogbo àwọn ti dé ok ọ̀ya fàájì alálùbáríkà sẹ́yìn ọ̀dá kákí fàájì alálùbáríkà sà tìlú Ìlọrin ọlọ́mọsà bá ń dúpẹ́ fún yín o aróńdó ọmọ jagun ọlọ́mọdé máa padà sí ibú o ọlọ́lù Qur'an níwájú ọlọ́run Sheikh Adam arọmọkálá wọn ọlọ́mọsà kára kan alùbáríkà wa Khatibul Adabi onígun kéwù náà ọ̀ya ẹja kí fàájì alálùbáríkà bàbá ẹ wá jọ fàájì àtàfẹ́ kéyìí látọ̀dọ̀ tèmi sífọ̀dọ̀ bàbá mọ́mọ́ àgbà àwọn gẹ́gẹ́ ní òkè fàájì àwọn ẹ̀fọ́ jèmi bẹ́ẹ̀ ṣe séwù fún wa ni ẹ̀yìn gbọ́dọ̀ sáájú ẹ̀fọ́ jèmi àbí gẹ́gẹ́ mi náà bàbá mọ́mọ́ àgbà mọ́ fẹ́ kí n gbó fàájì àfọyín bàbá mi hàn Sheikh Adam àfàwà bọ́n mọ́mọ́ àgbà ẹ̀yin lẹ́kẹ̀ fàájà kí ló fàájà kí mo fẹ́ kíyàn ẹ jọ jàmá bí a bá jòkó wá sí ọdún kan lọrin ó ṣe déédéé wá sí 100 ọdún mẹ́ta nílùú mi wá sí 100 ọgbọ́ wá sí ọjọ́ kan nílọrin ṣe ó ṣe wá sí 100 ọdún nílùú mi bàbá mi alájẹ àgbà wọn lówó 2000 naira bàbá wa dòkítọ́r bàbá wa àgbàlábẹ́ mi bàbá wa Mọ̀lánà Sheikh Abdul Wahab àwọn àti 1000 naira bàbá wa àgbàlágòrò wọn náà bàbá mọ́ àgbà bàbá mi àgbà alikalifa oníkan wọn ní bàbá 10,000 naira èmi ọmọ wọn náà ẹ̀dá kẹfẹ́ jìmí sà 5,000 sà ájìláàrọ̀ ìmáàmù àgbà lọ́rin ni
Abdul Maliki ọlọ́wọ́n jọ lọ́lẹ̀ barika ajẹ́lá rọ̀ tún wá ní àmọ́ ẹ̀mí bá ń dàn án sí súnmọ́ra bàbá wọn ti wọ́n súnmọ́ra o àti débẹ̀ 5,000 naira ọ̀ya ta ló fẹ́ sórí rẹ̀ ń bẹ̀ ọ̀ya kíá bàbá imam ẹ má bọ̀ wá kí fàtíà fún wa ẹ ṣe fàtíà fún wa káwọn àgbọ̀lagbà wọn bẹ̀ tèmi náà ní 5,000 naira ó ti débẹ̀ o ní ìsìkámù o Àṣàkúrí ẹ máa ké kémi máa gbowó Notifani láti Èkó bàbá wọn nàrẹ́bù 5,000 naira mama gbà Notifani àbáwá Alamul Kabir ọ̀nàrẹ́bù princess àwọn àti débẹ̀ ìyá dáadáa nù àfa Abushukura àfa Abushukura èlò 2,000 naira àfa àwọn ọmọ ilẹ̀ akírankola àti bàbá rẹ̀ mọ̀díyù wọ́n bù fún mi ni bàbá mama gbà bàbá dà ẹ̀kọ́kẹ́ ájì àròndó wọ́n ní ọ̀bọ ọlọ́pẹ́ kọ́ba dúpẹ́ fún bàbá wa gbà oníkàún pé wọ́n ju ntọ́ lágbára sáwọn bàbá atamallahu alaykum ridwana yògbó Muhammad kínú bẹ́ẹ̀ nù dáadáa ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين صدق الله العظيم. Aki Ọlọ́run alhamdulillah ayọ̀bá anabi Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́lọ́run kò fi anabi Muhammad kó dákun kó bá fi ṣe kéṣégè fún àwọn bàbá wa alájà àgbà lọ́túnṣì. tagamadahumullahu bi rahmatih. bẹ́ẹ̀ àwọn bàbá wa babalágége rahimahumullahu ta'ala rahmatan àwọn bàbá wa wasi'a. balágbàjì rahimahumullahu ta'ala. gbogbo àwọn afáwa alákọ̀ọ́kọ́ ọlọ́run dákun mọ́ṣá bá kẹ́ wọn sí. àmín. ọlá ìyá anabi Muhammad sallallahu alayhi wa sallam. bàbá ńlá ó dọ̀ ọlọ́run mọ́ṣá wọlá ń pé òun ló lọ́pẹ́ òun ló wá fi tí ẹrú ó fi dúpẹ́ òun ló fi lé lẹ́nu. ọlọ́run sọ fún àwọn anabi Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí ọlọ́run ṣoore tó pọ̀ jù tó ga jù fún anabi sallallahu alayhi wa sallam. lọ́lọ́run sọ suratul Fatiha kalẹ̀ fún nílùú Maka. akramakumullah. ó wá tún kù ṣe gàdà ó tún sọ kan kalẹ̀ fún nílùú Madina. ọlọ́run inna Allaha witirun yuhibbul witro suratul Fatiha tìlú Ìlọrin òun náà ni Fatiha alálùbáríkà. akramakumullah. ó ní àfáàwà bàbá ráódọ̀ òun náà gbọ́lá fún pé ká ké láyè tá a wà yìí pé àwọn fi dúpẹ́ fọ́lọ́ ni àwọn sì fi dúpẹ́ fún gbogbo ẹ̀yin ìlárí ọlọ́run ẹ̀yin àfáàwà tẹ̀ wá níkàlẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa kọ́lọ́n dáhùn kó bá wọn dúpẹ́ fún yín. a wá bẹ̀rẹ̀ kíké Fatiha náà pẹ̀lú bismillahir rahmanir rahim. Fatiha alubarika alhamdulillahi rabbil alamin arrahmani arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب
عليهم ولا الضالين آمين ومتى متى آمين 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 يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ọlọ́run bá dúpẹ́ àbá dábàá ọmọ bí tó lọ àmọ́ ẹ dákun gbogbo ohun tí ọlọ́run bá ti fọ́ dà ọlọ́run má sì wá láwà nìkan ẹ ṣe àmín. àwọn kan bẹ tọ́lọ̀ wọn rán tọ́lọ̀ ń fi jẹ́ ẹnu tèmi náà gbọ́rọ̀ pé èmi náà ń rí dùnú ayé kí ni dùnú ayé jàmá òun lọ ma ọlọ́run ló pè ní dùnú àwọn àwù mi ìgbọ́ àwọn bíi mi ni kí n pè wọ́n bá wọn látò dídí Kaduna nìyá ti wá lọ́dọọdún bá ti wá nù ọlọ́run bá ń dúpẹ́ fún yín o. Àmín. gbogbo ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin màmá mi lápapọ̀ gbogbo yín ni mo kí o gbẹ̀yìn yá mo ti kí yín lọ́wọ́ bẹ̀rẹ̀ yín tuntun yín kí náà nù ẹ̀yin yá wa tẹ̀ ń wá gbogbo gbà mo wá kí bàbá wa gbà bàbá wa àfa gbà bàbá wa ẹ̀sìn ló bí wa nílé ìpìlẹ̀ wọ́n ti wá kí yín bẹ̀ wọ́n lẹ́ẹ̀kan akíra wọn kún lásà bàbá ni a tún fi kan kún kọjá méjì wọn àná ọdẹ kò sí ọ̀nà nígbà tí mo lọ Ọ̀ṣun ajíláàrọ̀ nígbà tí mo wọ́sùn bìtà kọ́kọ́ yà àbámọ́ bínú o wọn á wálé ọ̀rọ̀ wa kádà pínlẹ̀ ẹ̀sìn ló bí wa ẹ̀sìn ló bí wa lẹ́ẹ̀kejì bàbá náà wọn bẹ̀yìn àyàn àwọn náà tún wá wá láwọn afá wa àgbà nínú ilé ọlọ́mọsàbà ń dúpẹ́ fún yín o. Àmín. jazakumullahu kulla khair. Sheikh Adam amalọdọ baba ìfẹ́ kí. tọ́ bàbá wa Maulana Dr.